ìtí ó ń pè ní ìsìláàmù èdè lárúbáwá ni nǹkan míì ní àní à ń pè ní èdè ìbò ní táwa ń pè ní ìmọ̀ Ọlọ́run ní ọ̀kan Yorùbá rẹ̀ nù bóyá kẹ́ máa sọ fáwọn ẹlẹ́bọ yẹn pé ẹ̀sìn wa ní ẹ̀sìn tó mọ Ọlọ́run ní ọ̀kan bóyá yóò yàn ibẹ̀ ni mi sì dúró sí o bí mo dúró sínú ọ̀kan ṣoṣo lọ́lọ́run ní o Ọlọ́run tèmi ò pé mẹ́fà o Ọlọ́run mi ò pé mẹ́jọ o Ọlọ́run mi ò pọ̀ 100 ibi ẹ máa ti ń sin ọba kan ṣoṣo nìkan tó bá ti dín pọ́lọ́n kéékèèké kan wà àbòríṣà kan wà tí wọ́n fi kò sí ìran èmi ìdọ̀ àwọn tí wọ́n sì máa dọ̀tí ìlú ẹ má jẹ́ kí wọ́n dọ̀tí ìlú mọ́ gbogbo ìgbàlà ń ṣe environmental níwò pọ́ bá ti rí téèyàn bá ti gbé ẹbọ sóríta ọbẹ̀ kí ló bẹ́ ṣe ohun ọbẹ̀ dọ̀tí ilẹ̀ ẹni ọmọ kò gbé nǹkan ẹbọ orí pàwọn lágbábẹ̀ gbogbo ọjọ́ ni environmental níbo pọ́ bá ti rẹ́yàn kan tó gbórí ẹkú ọ̀tòrí ẹjọ́ yá kókó náà ni àfẹ́ dọ̀tí èyàn bá ju pépà alẹ́ ìbá sọ mé kọ́mọ́ ju pépà alẹ́ ọwà ṣe gbé odidi ìgbà alẹ́ bàbá ti ẹ̀tọ́ ọ̀fẹ́ bọ̀ tó yẹ pé inú gbá ní ètì jẹun àti lóríta bàbá rẹ̀ ọ̀jẹ́ pẹ̀kẹ́ owó ìjẹ́ ń dání tébù kò ní kèé jẹ chicken kèé jẹ salad kèé jẹ turkey àbí lẹ́kùn lẹ́jà ló ti lọ ra àgbẹ́mú nítọ́ ti gbẹ tí ò sí ẹran ń bẹ̀ mọ́ bàbá rẹ̀ lọ bàbá burúkú tó ń gbá káàkiri tó fẹ́ fún lórí eku àti orí ìmọ̀ ní gèdègèdè jẹ tó jẹ́ pé odò tí wọ́n ń yàgbẹ́ sí òun lẹ́fẹ́ mu odò Ọ̀ṣun yẹn wọ́n ń yàgbẹ́ Èkìtì ní tí mọ́ o kẹsẹ̀ Ògbóṣogbo ló ti bẹ̀rẹ̀ o àwọn ará Èkìtì ti yàgbẹ́ sí o àwọn ará Èkìtì ti yàgbẹ́ sí ibẹ̀ ní tí mọ́ wọ́n bá tún ní kí ẹ máa mú àwọn ọlọ́mọdé àgọ́ kéèyàn lọ sùkú kéèyàn sì tó gọ̀ kéèyàn dọba kó tó ṣe gíní ìrí rẹ̀ àti joyè tọmọ ọba àti gbogbo ẹ̀ bí tí a bá ti ń bọ̀ ìsà bóò ló ṣe ń bọ́ gan ìtọ́ ń tapó sí ẹ̀ẹ̀wẹ́ kọ̀wẹ̀ epo tẹ́ ti ń ta sí látọgọ́rùn ọdún kọ̀wẹ́ rẹ̀ ìtàwọn èbò gbé àwọn èbò gbé ní o wọ́n lọ tì mọ́ museum o kò gbé ẹ̀ jáde o àbígbàtà lọ bẹ̀bẹ̀ fún o kọjọ́ rẹ̀ jáde nínú museum o kọ́pọ̀ rá o ìyún ni ó gbà wá ìyún ni ó bá ń gbàdúrà lọ kí ló ti ẹ̀kàn wò ẹ̀yìn ìwò kí ló kàn yín pẹ̀lú Ògùn sọ́mọ̀ ìlú ìní ọmọ Èkìtì ni kí ló kàn pẹ̀lú Ṣàngó tí ó ń gbé Ṣàngó ọmọ Ọ̀yọ́ orúkọ ǹgan kèé tó sókọ Yorùbá bàbá rẹ̀ Yorùbá ni o ṣùgbọ́n ìyá rẹ̀ olówó dàgbà orúkọ tó sì fún lókọ kíni orúkọ tápà ìwọ wá ń bọ orúkọ tápà Ṣàngó sógbókọ rẹ̀ sẹ́yìn yọ jáde nínú bá ṣe ń sọ orúkọ Yorùbá ìsúnkì ẹ̀yà alá ẹ má jẹ́ kí wọ́n sọ bẹ́ẹ̀ Mọ́kà kí ní wọ́n lọ Mọ́kà ilẹ̀ mímọ́nù Ìránì ọ̀mọ́ Kàtà ọ̀mọ́ Dubai ọ̀mọ́ gbogbo àwọn ìlú Lárúbáwá mi ètò ni mọ̀ ń dákọ̀ Palestine gan ọ̀mọ́ Israeli ọ̀mọ́
ìlú wo tó ní ìlú Lárúbáwá Yẹ́mẹ́nì ọ̀mọ́ kò sí ìlú kankan ní àgbáyé tó mọ́ bí Mọ́kà ìlú tí aláwọ̀ òfowó sínà tí a ń lé aṣẹ́wókò tí a ń lé ẹ̀yìn kò sí ní aṣẹ́wó ní Mọ́kà àti Mẹ̀dínà kò sí sí ibi wọ́n ti kò sí ní ọtí ẹ sì jẹ́ ká sọ fáwọn Mọ́kà wọn ò gbọ́dọ̀ gba kẹ́mọ́ dẹ́kun àwọn èèyàn bẹ́ jẹ́ kí á dẹ́kun Islam ẹ má dẹ́kun irọ́ ni ẹ ń pa o bí wọ́n ṣe bàjẹ́ ni ẹ ń wá o bí wọ́n ṣe bà Bíbélì jẹ́nu o ìwé ṣé Bíbélì wá jẹ́ ìwé Christian kìí ṣe ìwé Christian ìwé àwọn tó mọ Ọlọ́run lọ́kàn ni wọ́n bàjẹ́ mọ́ Ọlọ́run ni gbogbo àwọn ibi tí a sọ síbẹ̀ ìmí ti di wọ́n fi àwọn orúkọ míì sí torí mo gbọ́ mufti mo gbọ́ tẹ́ ní Iraq ni wọ́n fi yùn sí Áfíríkà yìí ní làwọn Ibrahim ni a ti bí wọn Áfíríkà yìí ìbẹ̀rún nígbà wọ́n tó fò Òkun Pupa ẹ lọ wo map nígbà wọ́n tó fò Òkun Pupa láti Egypt ní à ń pè àwọn Iraq Iran yẹn wà ibẹ̀yẹn ni à ń pè promised land tí a bá pè become promised land fún yàn ibi téèyàn ń lọ ni kìí ṣe ibi téèyàn ti ń bọ̀ Ibrahim yẹn ẹsẹ̀ wà nílẹ̀ Yorùbá àwárí ń bẹ̀ àrípa rẹ̀ nílẹ̀ Yorùbá níbo la ṣe ti rí èsì àrí lùtù náà bẹ̀ ibi téèyàn ti di yọ̀ láyé inú Islamu ìmọ̀ Ọlọ́run lọ́kan ti yín ni o ẹ̀yin Yorùbá ẹ̀yin gangan lẹ ní ẹ̀yin lọ lámú ṣùgbọ́n wọn ò tí ì mọ ibi tí a ti fi bẹ́ẹ̀ ṣe sẹ́mẹ̀ pé ẹni góòlù ń bì sẹ́mẹ̀ pé ẹni góòlù ṣùgbọ́n design rẹ̀ àti bí wọ́n ṣe refine ẹ̀ ibo ni ẹ ti ń ṣe Italy ilẹ̀ fi ń gbọ́ Italy gold lẹ́ẹ̀ fi gbọ́ Nigerian gold ṣùgbọ́n Nigerian gan ni góòlù wà mọ́tò irin wà ní Nàìjíríà ṣùgbọ́n ìlú èbó ni ẹ ti ń ṣe mọ́tò bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó wà ní ìlú yìí tó wà ní Nàìjíríà nílùú ilẹ̀ Yorùbá gangan ilẹ̀ Yorùbá mọ́ sọ kìí ṣe gbogbo ilẹ̀ Yorùbá ìkún fún wàrà pọ̀ kò sílùú náà ṣùgbọ́n tí ń ṣe yín ni pé ẹbọ lẹ gbé lọ ègún tí ń bẹ lórí yín nù àfi tẹ́ bá sọ fáwọn ọba yín kí á yọ ègún kúrò lórí yín torí tọ́ba ìlú bá ti ń bọ̀ ìsà sẹ́ǹbọ́ mi o tọ́ba ìlú bá ti ń bọ̀ ìsà ègún ló kó lé àwọn ọmọ ìlú ẹ̀ lórí. Assalamu alaikum IBOT president Professor Olúròdé ẹ káàbọ̀ ọba ìlú sẹ́ẹ̀mẹ́ pé mo sọ fún yín pé ègún tó wà níbi ìbọ̀rìṣà ìran kẹwàá ní ègún yẹn máa wà lórí tí ò sí dáríjì tọ́ba ìlú bá wá ń gbé òrìṣà bíbọ lórí ìlú kí ló ṣẹlẹ̀ sí gbogbo ìlú yẹn mi níṣẹ́ mi tí a ní kémi ṣe èmi o ọba àwọn ọba ibi tá a ti rí tí ń jọba ẹ má jẹ́ kí wọ́n tàn yín wípé ọba gbọ́dọ̀ bọ̀rìṣà àṣìṣe àtijọ́ nìyẹn tàwọn bàbá wa gan mi lè sọ pé àwọn bàbá mi gan ò ṣe àwa làwa correct ẹ̀ àbí Ògún jẹ́ ti gbé síwájú ìta ta ló wá gbé so èmi mo correct ẹ̀ kí lọ́kàn òsà pẹ̀lú ilé Ọlọ́run ọba àní ibi tá a ti rí tí ń jẹ́ ọba ó ń lọ̀dọ̀ ọba àwọn ọba àwọn ọba ni wọ́n máa ń pè àwọn ọba yìí ò mọ ìtumọ̀ tí wọ́n ń jẹ́ wọn ò mọ orúkọ tí wọ́n ń jẹ́ ipò ọkọ̀ Ọlọ́run níbẹ̀ lára wọn àwọn kọ́ lọ́ba àwọn gangan kọ́ Olódùmarè ni ọba àwọn ọba wọn è pè lọ́ba àwọn èèyàn wọn è pè lọ́ba àwọn mufti
wọ́n èpè lọ́ba àwọn ìjòyè, wọ́n èpè lọ́ba pòfẹ́sọ̀. Èmi ni màá jọba lórí Ìwó, lórí àwọn èèyàn ló lè jẹ́yùn. Ṣùgbọ́n ọba, àwọn ta ló kọ́ gbé ọlọ́lé lọ́wọ́? Àwọn ọba ni, àwọn ọba ló fóókò ẹ̀ sí lára ìpé ẹ máa jókòó mi. Àwọn ọba ló ní kí ẹ máa kí wọn bí a ṣe ń kí òun, nítorí pé ọba àwọn tọba ìlú kan ọba ló kọ́ kó lé lọ́wọ́. Tí ó wá yẹ kí ọba ìlú yẹn tí a fóókò Ọlọ́run sí lára, ta ló yẹ kó máa sọ pẹ̀? Ọ̀rọ̀ ta ló yẹ kó máa sọ gbogbo ìgbà? Ẹ má mistake pé àáfàá ni mo ń ṣe o. Iṣẹ́ tèmi ni láti sọ ọ̀rọ̀ ọba, àwọn ọba tó dá tó yàn mí ní ọba. Téèyàn bá ti dé yóò yan ẹnìkan nílùú kan nígbà kan ní ó yan ọba.